kílẹ̀ pálá ò ń ṣe àlà ò ń ṣọdún kílẹ̀ pálá ò ń ṣe àlà ò ń ṣọdún àlàó owó àlàó iyì àlàó ẹ̀yẹ olúwa tóbi lọ́ba Emmanueli ọmọ oyè Yínká Emmanueli olúwa tóbi lọ́ba Emmanueli ọmọ oyè Yínká Emmanueli ní àlàó olúwa tóbi lọ́ba náà ni mò ń ké sí. Ilé ló bá wà ní owó dẹkùnlé ló bá wà ní owó dẹ̀dẹ̀. Mo pé bí yàrá ló bá wà ní owó ọ̀gángán lé. Òní lọ́jọ́ bí rẹ̀ kò ní dọ́jú ẹkún láṣẹ Lédùmarè ọba. Ikú ní bá ń bẹ lóde àyà fún ọ. Àrùn ní ń bẹ lóde àyà fún ọ. Ìbànújẹ́ ní bá ń bẹ lóde yíyé. Ní ń bẹ lóde àyà fún ọ Àlàó. Olúwa tóbi lọ́ba náà ni mò ń ké sí. Ọmọ ọlọ́jọ́ bí tòní mo ní ọmọ dákọ̀ ọjọ́ àṣeyṣe ọmọdún ọdún ayọ̀ lọ́mọ ṣe ìwọ ò ní bá wọn sọdún bànújẹ́ lágbára Ọlọ́run ọba kọ́ gbó bí olúgbogbo ti gbó kọ́ gbó bí olúgbogbo ti rí gbò àní kọ́ bá wọn tàlàgbà ṣe gbogbo bí o bá ń dé Lédùmarè oníjọ́rí nira rídùnnú rẹ onídìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ pàtàkì olóríire lónìí mọ́ kí ọ dáadáa TJ lóní dákun wá bá mi kí ọ̀rẹ́ mi Ọlátúnjí lóní dákun wá bá mi kí ọ̀rẹ́ mi dáadáa òní ní sọjọ́ òbí rẹ o ó ní kó dàgbà kó dógbó láyé ó lónìí rẹlẹ̀ ó mọ̀ gani lágbára Ọlọ́run ọba ó ní kó gbó bí olúgbogbo ti gbó kó gbó bí olúgbogbo ti rí gbò ó ní kó bá wọn tàlàgbà ṣe olúwa tóbi lọ́ba mọ̀ gbọ́ wìrìwìrì lẹ́nu Labake àní mọ̀ gbọ́ bí mo ti ń pèdè ẹnu mi ó yá ó di ilé bàbá tó bí ọlọ́mọ Àlàó ṣe mọ́ lọ ṣe òsìn kankan ìwọ lọmọ ẹgbẹ́ mọ́ ní ṣàbí ọmọ gbòǹgbò ọkọlọ mbẹ́bí bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ erin jogún ọlá nìyẹn o yé ẹ̀yin lè rí jogún ọlá òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àríjogún lójú ogun ọmọ sẹ́tìmámù mi kíkankíkan ẹ̀gbá ni ọmọ máa jòjò lọ́fà jòjò lọ́fà tá kúkú yín jẹ́ ọjọ́ gbẹ̀rù máa jògbó ẹ̀kọ́ ẹrú nísìnyí ẹ̀kọ́ ìmọ̀ ìsìnyí o ọmọ ẹgbẹ́ ọmọ òru la ṣe ka èèyàn tó ṣerú rẹ̀ lọ́sàn lọ́jọ́ sí ń gọ́ onítọ̀hún màmá ní farare lu ẹgbẹ́ mọ́ ní ṣàbí ọmọ gbogbo ọkọlọ. ẹ̀yin tí Golúmọ̀ dádé owó Àlàó ọmọ tí Golúmọ̀ gòkè ọ̀rọ̀ àwọn gbọ́kọ̀mọ ti ẹ̀ sábẹ̀ wé bàbá yín gbọ́kọ̀mọ rẹ̀ abẹ́ olúmọ mẹ́bí nítorí ogun ni ẹgbà méjì jara wọn níyàn bí kò bá níbà ṣe kéjì ó sì máa níbà báwa náà ni ẹgbà mọ́ ní ṣàbí ọmọ gbòǹgbò ọ̀kọ̀lọ̀ olúwa tóbi lọ́ba Emmanuel náà ni mò ń ké sí ọ̀ṣọ́dún èyí ọ̀ṣẹ̀ tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba ó yá mọ́ gbọ́ wìrìwìrì lẹ́nu Labake o Ọlátúnjí Yusuf ló ní kí n máa kí ọkú ọdún ó ní kó gbó bí olúgbogbo ti gbó kó gbó bí olúgbogbo ti rí gbò ọdọọdún ni láǹsọ lógún o olúwa tóbi lọ́ba mẹ́bọ́dọ́dún nìkan ń so lọ́gbọ̀n nílé ayé ọdún kan wá nídé ká mọ̀ ṣe rọ́mọbì lórí àtẹ ìgbà ọdún kan ni kó jẹ́ fún ọ lágbára Ọlọ́run ọba láṣẹ Lédùmarè ọ̀ní báwọn kánjú kú o àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe olúwa tóbi lọ́ba Emmanuel náà ni mò ń ké sí ọmọ òye Yínká náà ni mò ń pè ó yá máa dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ̀ gangan orí àgbẹ̀ níjà fún àgbẹ̀ orí àlùkò níjà fún àlùkò ìṣẹ̀dá rẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe kékeré tó jẹ́ pé wọ́n ò sí láyé mọ́ Àlàó àní wọ́n ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọ́búra àmọ́ wọ́n bẹ láyé lọ́jọ́ tòní ó tọ́ pé ó jọ pẹ́ lọ́bọ̀dá mi dáadáa gbogbo bí o bá dé Lédùmarè oníjì orí nira àrídùnnú rẹ onídìbànújẹ́ wọn lọ́wọ́ àṣẹ ìṣàmọ́dún o mo pé mo bá níta ní nkọrin ewì látẹ̀gàn
àlọ́ o bọ́ọ̀mọ̀ mi ṣe bọ́ gbóhùn ẹnu mi èmi ni Labake chanta táráyé fẹ́ gbọ́ èmi gangan ni Labake Akewi tí wọ́n ń sọ.